Ìtàn Bayano jẹ́ ìtàn tí ó ṣe pàtàkì ní orílẹ̀-èdè Panama, pàápàá jùlọ ní àárín àwọn ẹ̀yà aláwọ̀ dúdú bíi tiwa. Ní eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìgbàgbọ́ pé ọmọ Yorùbá ni àwọn, tó jẹ́ pé tí ẹ bá dé orílẹ̀-èdè Panama bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí, ẹ máa rí bí Yorùbá ṣe influence ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní orílẹ̀-èdè Panama, láti bí orin kíkọ, oúnjẹ jíjẹ, in fact ọ̀rọ̀ sísọ, èdè Spanish àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ìran Yorùbá ti influence di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ mú nípa orin kíkọ wọn ní orílẹ̀-èdè Panama. Wọ́n ní ẹ̀yà orin kan tí wọ́n pè ní tamborito. Ẹ̀yà orin yìí bí ó wá láti inú ìlùlù sí Yorùbá, inú gángan àti àgbámọ́lẹ̀ Yorùbá ni wọ́n ti yọ orin ẹ̀yà orin tá a mọ̀ sí tamborito. Bẹ́ẹ̀ ni mo sì mọ èèyàn kan tí èmi àti ẹ̀ máa jọ ń sọ̀rọ̀ dáadáa. Wọ́n pe orúkọ ẹni náà ní VJ Flow. Ọmọ orílẹ̀-èdè Panama ní, bẹ́ẹ̀ sì ni aláwọ̀ funfun ni ẹni tí mò ń sọ fún yín. Ó kọ orin kan ní ilé tó pè ní Yo Soy Yoruba, ní ilé tó túmọ̀ sí I am Yorùbá, ọmọ Yorùbá ni mí. Orin rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó pè ní Yemọja, ní ilé tí ó bu ọlá fún Yemọja nu orin náà. Orin náà ni ẹ̀ ń wò ní ojú screen yìí. Orin ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ní Elegua, gbogbo alámọ̀ ìtumọ̀ Elegua. Ká tún kúrò nínú orin kíkọ, ká bọ́ sínú èdè Spanish ní orílẹ̀-èdè Panama. Èdè Spanish wọn ti darapọ̀ lọ́pọ̀lọpọ̀ mọ́ èdè Yorùbá ti wà ní orílẹ̀-èdè Panama. Kódà tí wọ́n bá ń sọ̀rọ̀, ó sì ní àwọn ọ̀rọ̀ kan tẹ́ pé èdè Yorùbá ni wọ́n máa fi ń sọ. Àwọn ọ̀rọ̀ bíi fùfú, bíi bẹ̀m̀bẹ́, kódà mú yín bá yín sọ̀rọ̀ ẹ̀ ní orílẹ̀-èdè Panama tó máa sọ pé ọ̀rọ̀ túmọ̀ sí gold, wúrà ní orílẹ̀-èdè Panama mú yín bá yín sọ̀rọ̀ ẹ̀. Ẹ sì mọ̀ pé nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ túmọ̀ sí ẹni tó ní owó ní ọ̀pọ̀lọpọ̀. Ṣé rí pé kò yàtọ̀? Kí ni yàtọ̀ góòlù àti ẹni tó ní owó lọ́pọ̀lọpọ̀? Ó ní ọ̀rọ̀ ní orílẹ̀-èdè Panama. Kò wá ń ṣe ọ̀rọ̀ nìkan ní ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ Yorùbá ní orílẹ̀-èdè Panama. Ẹ máa rí bẹ̀m̀bẹ́ ní ilé tó túmọ̀ sí ìlú bẹ̀m̀bẹ́. Ẹ máa rí fùfú, oúnjẹ tiwa láti wọ́n ṣe láti inú ẹ̀gẹ́ ní orílẹ̀-èdè Panama mú yín bá yín sọ̀rọ̀. Ẹ máa rí ọ̀rọ̀ bíi yèyé ní ilé tó túmọ̀ sí ìyá. Ẹ máa rí ọ̀rọ̀ bíi babaláwo. Ẹ máa rí nǹkan tó ń pè ní Ṣàngó ní ilé tó túmọ̀ sí Ṣàngó ní ọ̀dọ̀ tiwa. Gbogbo àwọn òòṣà Yorùbá pátápátá látòrí Ògún, Ṣàngó, Ọbàtálá, gbogbo ẹ̀, Odùduwà, gbogbo ẹ̀ pátápátá náà ni wọ́n ń bọ títí di mo yín bá yín sọ̀rọ̀ ní orílẹ̀-èdè Panama di mo yín bá yín sọ̀rọ̀. Ṣé wá rí bíbọ òòṣà tiwọn ó wá yàtọ̀ sí tiwa ní ìlànà kékeré. Ẹ bi mí pé báwo? Ìtàn fi yé mi pé ní ọdún 1552 ọmọọba Yorùbá kan wà tí àwọn òyìnbó amúnisìn ti Portuguese tó kó lẹ́rú, tí wọ́n sì tà fún àwọn òyìnbó amúnisìn ti Spanish. Wọ́n wá mú ọmọọba yìí, wọ́n gbé lọ sí orílẹ̀-èdè kan. Orílẹ̀-èdè náà ni wọ́n ń pè ní Panama. Ìlú yìí ni wọ́n kó ọmọọba yìí lọ ní ìgbà náà. Wọ́n sì ń pe orúkọ ọmọọba yìí ní Bayano ni wọ́n ń pe orúkọ ọmọọba yìí. Ó kù kété kí ọkọ̀ ojú omi wọn kó dé orílẹ̀-èdè Panama ní ìgbà náà. Báyìí ni ọkọ̀ ojú omi wọn da ojú délẹ̀ ní eléyìí tí àwọn kan máa ń kọ pé wọ́n fi ògùn na àwọn tó wà ní orí ọkọ̀ ojú omi yìí ni ọkọ̀ ojú omi wọn ṣe da ojú délẹ̀. Ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ ni àwa ń lọ lénìí. Àwọn ẹrú tí wọ́n kó ní eléyìí tí ìtàn sọ fún pé ó ń lọ síbi 400. Wọ́n sá wọ inú igbó kan lọ ní ìgbà náà. Wọ́n rí pé àmì ọmọọba wà lára Bayano. Wọ́n fi jẹ olórí ní ọ̀dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n sì bẹ̀rẹ̀ sí pè ní ọba Bayano, King Bayano. Kò pẹ́ kò jìnnà tí wọ́n débẹ̀, wọ́n ṣe settlement,
wọ́n ṣe ayére tiwọn tí wọ́n sì ń gbé ní ayọ̀ àtàlàáfíà ní ilé tí ìtàn sọ fún mi pé wọ́n bẹ̀rẹ̀ sí lé wọ́n bẹ̀rẹ̀ sí ní lé wọ́n bẹ̀rẹ̀ sí ní lé àwọn òyìnbó Spanish tí wọ́n mọ̀ pé ọkọ̀ ojú omi kan dànù ní ìgbà kan rí wọ́n kúfìrí pé àwọn kan ń gbé nínú jungle wọn ní orílẹ̀-èdè Panama ní ìgbà náà wọ́n rán àwọn ẹ̀ṣọ́ ológun wọn lọ bá àwọn tó wà níbẹ̀ pé kí wọ́n tú wọn kó lẹ́rú kí wọ́n kó wọn wá sí àárín ìlú kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ okòwò oko dídá tí wọ́n kó wọn wá ṣe ní kété tí àwọn ọmọ ogun Spanish máa dé ìlúgbó tí àwọn Bayano wà àwọn Bayano ṣe kí ni wọ́n borí wọn ní ilé tí àwọn onígẹ̀ẹ́sì ń pè ní guerrilla tactics ni wọ́n lò wọ́n borí àwọn ọmọ ogun Spanish pẹ̀lú ogun ní eléyìí tí ìjà yìí sì lọ fún bíi ọdún 5 gbáko ni ìjà yìí fi lọ wọ́n á wá wọ́n á borí wọn wọ́n á wá wọ́n á borí wọn wọ́n á wá wọ́n á borí wọn ní eléyìí tí ìtàn fi yé wa pé ó tó bíi ẹ̀ẹ̀mẹsàn tí àwọn Bayano tí wọ́n borí àwọn ọmọ ogun Spanish ní ìgbà tí ọmọkùnrin Bayano tó fojú àwọn ìjọba amúnisìn ti Spanish tó fi hàn ìmọ̀ ní orílẹ̀-èdè Panama ní ìgbà náà wọ́n wá sọ fún àwọn tó ti kó lẹ́rú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n sì ń bọ àwọn òòṣà wa wọn ò gbọ́dọ̀ bọ àwọn òòṣà wa mọ́ tí wọ́n bá sì lè ṣe máa ṣe Catholic pípa ni wọ́n máa pa wọ́n gẹ́gẹ́ bí mo ti ṣe sọ tó bá yẹ pé tí wọ́n wo ìtàn yìí tẹ́lẹ̀ similar ti ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Cuba orílẹ̀-èdè Brazil náà ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ bí ti Panama náà ṣe rí fún àǹfààní àwọn tó ṣẹ̀ ń wo fídíò fún ìgbà àkọ́kọ́ wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣe àwọn ẹ̀sìn wọn amọ́ àwọn ò gbọ́dọ̀ bọ àwọn ògùn wa mọ́ torí àwọn ẹrúgbà náà ṣe ń bọ àwọn ògùn wa Ṣàngó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ṣe ń bọ wọ́n wá ní wọ́n gbọ́dọ̀ ṣe wọ́n mọ́ báyìí ni àwọn ẹ̀yà Yorùbá yìí ní wọ́n ṣe kí ni wọ́n wá bẹ̀rẹ̀ sí dàbí ọgbọ́n wọ́n ṣe dàbí ọgbọ́n ní Cuba ní Brazil náà wọ́n wá bẹ̀rẹ̀ sí dàbí ọgbọ́n wọ́n wá mú àwọn ère Kátólíìkì wọ́n wá gbé síwájú instead bí fún àpẹẹrẹ Saint Barbara tó máa mú ère Saint Barbara wọ́n wá gbé síwájú instead tó máa fi máa pè ní Holy Saint Barbara wọ́n á máa pè ní Ògún rin ère Saint Barbara ẹ lè check nǹkan tí mo ń sọ yìí wọ́n á mú ère Mary Mother of Jesus Christ wọ́n bẹ̀rẹ̀ sí ń pè ní Ọ̀ṣun so títí dé ní mú yín bá yín sọ̀rọ̀ tó bá fẹ́ bọ Ọ̀ṣun ère Mary Mother of Jesus Christ ló máa wà níwájú wọn ni wọ́n máa fi bọ Ọ̀ṣun títí di bí mo ṣe ń bá yín sọ ọ̀rọ̀ yìí báyìí ni ẹni tó jẹ́ olórí àwọn ọmọ ogun Spanish nígbà náà wá kọ ìwé àtẹ̀ránṣẹ́ sí orílẹ̀-èdè Spain wípé nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Panama ibẹ̀ ni wọ́n ti wá ní ọgbọ́n mìíràn tí wọ́n máa lò. Nígbà tí àwọn òyìnbó amúnisìn tó wà ní orílẹ̀-èdè Panama nígbà náà tí wọ́n gba èsì àtẹ̀ránṣẹ́ tó ń tẹ̀ lọ sí orílẹ̀-èdè Spain báyìí ni ọ̀gá wọn ló ṣe wá tọ inú igbó yìí lọ ó wá lọ sọ fún Bayano pé òun ò wá bá jà o nǹkan tí òun wá bá ṣe ni pé káwọn jọ máa ṣe olùdarí orílẹ̀-èdè Panama àwọn máa dá orílẹ̀-èdè Panama sí méjì òun máa kó ìkan àwọn náà máa mú ìkan báyìí ni kábíyèsí Bayano ṣe ju ọwọ́ lẹ̀ ọgbọ́n yìí ni àwọn ìjọba amúnisìn ti Spain tó fi tún Bayano mú nígbà tí wọ́n tún mú wọ́n rí pé agbára wọn ò ká náà wọ́n wá lo ọgbọ́n àlùmọ̀ǹkọ́yọ́rọ́ yìí ní wípé àwọn dálẹ̀ ní ayọ̀ àtàlàáfíà pé ṣùgbọ́n kò ní gbé orílẹ̀-èdè Panama mọ́ ó ní wọn lè dá òun nìkan filẹ̀ ó ní wọ́n máa dá gbogbo àwọn ọmọ lẹ́yìn òun tó lọ sí bí 1,200 people náà sílẹ̀ ní ìgbà náà báyìí ni wọ́n yẹ fi Bayano àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ lẹ̀ àwọn ọmọlẹ́yìn Bayano wọ́n dúró sí orílẹ̀-èdè Panama ni wọ́n rán Bayano fúnra rẹ̀ lọ sí ìrìn àjò àrìnmábọ̀ ní eléyìí tí àwọn olóyìnbó ń pè ní exile sí orílẹ̀-èdè Peru láti orílẹ̀-èdè Peru ni wọ́n tún ti ránṣẹ́ sí Bayano ipe kó máa bọ̀ ní orílẹ̀-èdè Spain ní eléyìí tí Bayano kú sí Sevilla gẹ́gẹ́ bí ẹni tó gba òmìnira mẹ́jẹ́ wá tún kò lórí language which is èdè Spanish tó ti papọ̀ mọ́ èdè Yorùbá ní orílẹ̀-èdè Panama
nǹkan míì tí mo tún fẹ́ ká gbé yẹ̀wò ni oúnjẹ wọn. Wọ́n sì ní àwọn oúnjẹ Yorùbá tiwa gẹ́gẹ́ mo yẹ sọ lórí Instagram sometimes ago. Ní orílẹ̀-èdè Brazil wọ́n sì ń ṣe àkàrà, wọ́n pè ní àkàrà jẹ́ ní orílẹ̀-èdè Brazil. Bẹ́ẹ̀ náà ni àwọn ilé náà ṣe ń ṣe, wọ́n yìí ń pe àkàrà ní àkàràchí with the Spanish accent ni wọ́n fi ń pe àkàrà tiwọn ní orílẹ̀-èdè Panama di mo yín bá yín sọ̀rọ̀ yìí. Kò wá ń ṣe yẹn, wọ́n sì ń jẹ fùfú gẹ́gẹ́ mo yẹ sọ lẹ́ẹ̀kan. Wọ́n sì ní oúnjẹ bíi ráìsì àtẹ̀wà, wọ́n sì ní ẹ̀fọ́ rírò tí wọ́n ń rò bá ṣe ń ro tiwa, tí wọ́n á fata sí gbogbo ẹ̀ sí pẹ̀lú epo. Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń ṣe dìsìn. Wọ́n sì ní ògì, gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n sì ní orílẹ̀-èdè Panama di mo yín bá yín sọ̀rọ̀ yìí. Kódà ìwádìí fi yé mi pé ẹ lè rí èèyàn kankan mọ́ ní orílẹ̀-èdè Panama tó jẹ́ pé báwo náà ṣe máa ń pè indigenous person ni, ìrandíran wọn Panama náà ti wá gangan, wọn ju 10% lọ nínú èèyàn 4 million tó kù ní Panama. Bẹ́ẹ̀ ni èèyàn tó jẹ́ pé ó ti darapọ̀ tó jẹ́ pé tó bá wádìí ibi tó ti wá, wọ́n á wádìí èdè ilẹ̀ adúláwọ̀ tí a mọ̀ sí Africa, òun ni 90%. Ní eléyìí tó jẹ́ pé nínú 90% yẹn ìwádìí fi yé mi pé 65% nínú àwọn 90% yẹn ni wọ́n trace ibi tí wọ́n ti wá dé ilẹ̀ Yorùbá tiwa. Ẹ jọ̀ọ́ tó máa wádìí 65% of the total population ìlú kan tí wọ́n jẹ́ 4 million, tó wádìí 65% wọn tó wádìí ẹ̀ dé ilẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ ṣé Yorùbá wá kọ́ ni wọ́n ní orílẹ̀-èdè Panama? Yorùbá ni wọ́n ní orílẹ̀-èdè Panama. Kó wá tó di pé mo dánu dúró jẹ́ ìfàkókò ìsọfún yín pé a ní store níbi tí ìwé tí mo kọ wà. Mo pe ìwé náà ní Kádàrá or something like that. Ìtàn nípa ọmọ ọba kan ni ní ilẹ̀ Yorùbá tí ìgbà tí bàbá rẹ̀ fẹ́ gbẹ́sẹ̀, ó ní ó gbọ́dọ̀ wá ọmọbìnrin tí ó nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú láàrin 21 days. Ọmọọba ẹ̀ gbìyànjú, ó ṣe oríṣiríṣi. Ìtàn náà nípa ìfẹ́, òun náà ni ìtàn náà tí mo kọ. Ó sì wà ní ibi tẹ́ ti lè ra ìwé náà, e-copy ni basically, mi tí ṣe print, mi tí print ẹ̀, so e-copy ṣì ni. Bẹ́ẹ̀ sì ni ibi tẹ́ ti lè ra ìwé náà, òun ló ń jáde ní ojú screen yìí. Ẹ bá mi rà, ẹ jọ̀ọ́ kẹ́ ká, mo sì mọ̀ pé ẹ ní regret pé ẹ kà. Bẹ́ẹ̀ sì ni a ní àwọn aṣọ náà tí ẹ lè máa bá wa wọ̀ tí a pè ní Abinibi Essentials. Ẹ lè lọ sórí Instagram, kẹ́ ṣe kíni, kẹ́ search fún Abinibi Essentials. Ẹ máa rí àwọn aṣọ wa lóríṣiríṣi. Bẹ́ẹ̀ sì ni fìlà Abinibi tá a pè ní Fáàrí by Abinibi, òun náà ń bọ̀ ní kòpẹ́kòpẹ́. So tó bá sì jẹ́ pé ẹ fẹ́ support wa kí àwọn ìwádìí lè tẹ̀síwájú, òun ni account details, personal account details mi wà ní comment section. Kódà gan ní kò ní pẹ́ bóyá oṣù tó ń bọ̀, a fẹ́ bẹ̀rẹ̀ sí ń lọ sí àwọn ìlú lẹ́yọ kọ̀ọ̀kan, gba àwọn ìlú tá a ti mú wá pé wọ́n ti ń sọ Yorùbá yìí, ká máa fi àwọn ẹ̀yà tó ń sọ Yorùbá yìí ká ṣe kíni, ká máa fi hàn yín lẹ́yọ kọ̀ọ̀kan ibi tí wọ́n wà, ibi tẹ́ ti lè rí wọn, bí ìtàn wọn ṣe rí gangan láti ẹnu wọn gangan ni à ń gbèrò pé ká máa mú wá fún yín lẹ́yọ kọ̀ọ̀kan láti oṣù tó ń bọ̀ lọ. Báwo la wá ṣe lè achieve ẹ̀? The only way tá fi lè achieve ẹ̀ náà ni tẹ́ bá support wa. Kò sówó tó kéré jù. Account details tẹ́ fi lè support wa ní comment section. Mo fi account mi síbẹ̀ ní ilé tẹ́ fi lè support wa lórí kan ni, torí kò ń ṣe nǹkan tèmi nìkan lè ṣe, máa ń lọ pẹ̀lú tíìmù ni, and ìrọ̀rùn igi náà ni ìrọ̀rùn ẹyẹ. So ẹ wo, ẹ jẹ́ kí n dánu dúró báyìí. Kò ní jù báyìí lọ lénìí fún àwọn ibi ọ̀kọ̀ọ̀kanlá tèmi tí wọ́n ti ń sọ Yorùbá. Ẹ má gbàgbé pé mo sọ pé 15 ni mo fẹ́ ṣe, mo dẹ̀ ti ṣe 10 sẹ́yìn. So eléyìí ni the 11th place ibi tí wọ́n ti ń sọ Yorùbá, tí mo sọ ìtàn wọn láti ìbẹ̀rẹ̀ bó ṣe rí. Kò ní jù báyìí lọ lónìí. Orúkọ tèmi ni Adetona. Tó bá sì jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ mo yẹ sọ lẹ́ẹ̀kan, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe, ẹ like video, ẹ comment section, ẹ jẹ́ kí n mọ̀ bí nǹkan tẹ́ tún wù yín láti rí lórí ìkànnì yìí. Òun ni a fi máa lè máa gbádùn ara wa. Tó bá dẹ̀ jẹ́ pé mo sọ nǹkan kan tí kò bá yín lára mu, the only place tẹ́ ti lè jẹ́ kí n mọ̀ náà ni comment section. Ṣé ti yín báyìí la ṣe lè máa tẹ̀síwájú nínú ìwádìí wa. Má gbàgbé pé mission wa
kò pọ̀ rárá. Our mission is just to keep Yoruba culture alive. Ẹ sì máa gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.